ìbínú burúkú ti gbé Adebayọ dé ọgbà ẹ̀wọ̀n Kirikiri, ọ̀rẹ́ ẹ̀ ló gún pa. Ìwájú onídàájọ́ Balógun tílé-ẹjọ́ májísírèètì kan tó wà ní Yaba nípínlẹ̀ Èkó ni wọ́n fojú ọ̀gbẹ́ni Táyé Adebayọ bá. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó fi ọ̀bẹ aṣọ́rọ́ gún ọ̀rẹ́ rẹ̀ olóògbé Sọ́nibárẹ́ Surajudeen ẹni ọdún 36 pa ní Àjá tí wọ́n ń gbé. Aláròyé gbọ́ pé ìṣẹ̀lẹ̀ tó gbé Adebayọ délé ẹjọ́ ọ̀hún wáyé lọ́jọ́ 19 oṣù kọkànlá ọdún 2023 yìí. Kò sẹ́ni tó mọ ohun tó fàjà láàrin Adebayọ àti ọ̀rẹ́ rẹ̀ olóògbé Surajudeen rárá. Wẹ́rẹ́ ni wọ́n lọ́rọ̀ tó dìjà ńlá náà bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì káwọn ará àdúgbò sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Adebayọ ti fọ̀bẹ ọwọ́ rẹ̀ gún olóògbé lẹ́gbẹ̀ẹ́ ikùn tí ẹ̀jẹ̀ sì ń jáde gidi lára rẹ̀. Ṣe ni olóògbé náà múdìí lọ sílẹ̀ tó sì ń japoró lẹ́yìn tí ọ̀rẹ́ rẹ̀ ti gún lọ́bẹ. Àwọn ará àdúgbò ló sáré gbé olóògbé ọ̀hún dìgbàdìgbà lọ sílé ìwòsàn ìjọba Mainland General Hospital tó wà lágbègbè Yaba, ṣùgbọ́n àwọn dókítà sọ pé òkú Suraju ni wọ́n gbé wá bá wọn. Agbẹjọ́rò ìjọba ọ̀gbẹ́ni Shekube Okeke tó fojú afurasí ọ̀daràn ọ̀hún balẹ̀ ẹjọ́ lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí sọ pé ṣe ni olùjẹ́jọ́ yìí fọ̀bẹ ọwọ́ rẹ̀ gún olóògbé níkùn lọ́jọ́ 19 oṣù kọkànlá ọdún yìí ní nǹkan bíi aago 1 ọ̀sán. Ṣá o, agbèfọ́ba kò sọ ohun tó ṣokùnfà ìjà tó gbẹ̀mí ọmọkùnrin yìí láàrin àwọn méjèèjì lásìkò tó ń fojú olùjẹ́jọ́ ọ̀hún ba ilé ẹjọ́. Agbẹjọ́rò ní olúwa mi, ẹ̀sùn ìpànìyàn àti ti ìwà ọ̀daràn ni wọ́n fi kan olùjẹ́jọ́ yìí tí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ nílùú Èkó. Ó sì tọ́ka sí àwọn abala òfin kan láti fi gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ nílé ẹjọ́ ọ̀hún. Nígbà tó máa sọ̀rọ̀ tiẹ̀, olùjẹ́jọ́ lóun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun rárá. Nítorí bó ṣe lóun kò jẹ̀bi ni olùpẹ̀jọ́ ṣe ní kí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún jẹ́ káwọn lọ gba ìmọ̀ràn lọ́dọ̀ àìka àjọ tó ń gba àwọn adájọ́ nímọ̀ràn nílùú Èkó, ìyẹn Department of Public Prosecution DPP. Adájọ́ ní kí wọ́n lọ ju Adebayọ sẹ́wọ̀n Kirikiri títí tí wọ́n fi máa gba ìmọ̀ràn lọ́dọ̀ DPP. Ó wá sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 22 oṣù kínní ọdún 2024. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.